tèmi ẹ jọ̀ọ́ ìwọ tó bá ti mọ̀ pé o ní ọpọlọ tó lè fi gbọ́ ọ̀rọ̀ láti lè fi làákàyè digest ẹ̀ kó tó drop comment ẹ̀ àbí kó tó response video yìí jọ̀ọ́ bá mi wine ẹ̀ bá mi scroll ẹ̀ sókè bá mi yí video yìí sókè mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run a fẹ́ já mọ́ now asọ́pá fẹ́ peace lágbélé Fuji ọ̀nà àjẹkọ̀ ṣeé ṣe gbogbo nǹkan tá à ń gbà lérò gbogbo ọgbọ́n tá à ń dá lọ́tún lọ́sì kí peace bá lè wà Ọlọ́run àjẹkọ̀ ṣeé ṣe Ọlọ́run á fi àmì sí i now wọ́n wá ní amúkùn ẹrù ẹ wọ́ ó ní òkèlè ń wò ẹ wò sàlẹ̀ amúkùn ẹrù ẹ wọ́ òkèlè ń wò ẹ wò sàlẹ̀ mo ti rí ọ̀pọ̀lọpọ̀ fans ó ń jubilate láti alẹ́ àná gẹ́gẹ́ bí àwọn Fuji icons wọ́n yìí jáde lọ́tún lọ́sì pé àwọn bí àwọn bloggers o kọ́ má ṣe gbá mọ́ kọ́ má fi ẹnìkan wé ẹnìkan mọ́ ó dáa bẹ́ẹ̀ it's a good idea but blogger gangan kọ́ ni problem tó wà nílẹ̀ yìí bí òwe tí mo pa ń bẹ̀rẹ̀ pé amúkùn ẹrù ẹ wọ́ wọ́n lókè lẹ́wọ́ ẹ̀ wò sàlẹ̀ ibi tí problem yẹn ti máa ń kọ́ wá láti ọ̀dọ̀ eléré musician Fuji musician yẹn tó bá tí yẹn bá ti jábọ́ Fuji musician yẹn bá ti jábọ́ tó ti sọ̀rọ̀ tó ti musician lórí stage àwọn blogger á kì mọ́lẹ̀ táwọn bloggers bá ti kì mọ́lẹ̀ táwọn bá ti ṣe fídíò tí wọ́n lé tó ṣe analysis lórí ẹ̀ tó ti bá fẹ̀ lójú àwọn fans àwa gbà lọ́wọ́ blogger àwọn fans tó máa ń kú máa ń fọ́ ogun ẹ̀ lójú bámbám àwọn fans ló máa yẹ kí ni àwọn ló máa ń fọ́ ojú ọ̀rọ̀ yẹn bámbám ṣé ìgbà gbé ètò onífújì ló bá kọ́ jábọ́ tó onífújì ò bá jábọ́ tó musician lórí stage blogger ò ní gbé náà blogger ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ tí blogger bá ti wá gbé tí wọ́n ti musician àwọn fans àwọn máa mú gbogbo ẹ̀ àwọn scatter ẹ̀ fans wọn máa jù mọ́ra wọn lọ́wọ́ ni so èmi ju ẹ̀wọ̀ ojú mi yẹn gangan comparison yẹn gangan fans ló ń mú wá kì í ṣe blogger ló ń mú wá now ẹ jẹ́ fún yín ní a typical example ẹ wo mo sọ̀rọ̀ kan ní previous video mi mo ní ṣe rí níwọ̀nba àgbà tó yẹ pé late Sefiu Ayinde Barrister wọ́n ti late General Kollington Ayinla ṣì wà láyé ṣe wá rí àwọn fans late Sefiu Ayinde Barrister yẹn wọ́n sì ń bá àwọn fans General Kollington Ayinla tó ṣì wà láyé wọ́n yìí ń bá wọn pò wọ́n dẹ̀ rere ń bẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí orin Alhaji Sefiu Ayinde Barrister kò ń trend now ìfà inú mi gan dùn mo rí orin yẹn lórí TikTok bá àwọn èèyàn jó tí wọ́n vibe sí ìwọ̀nba pé rivalry tó yìí wà láàrin fans to fans yẹn ló yẹ kó push orin yẹn àwọn èèyàn fi gbà á nínú rẹ́kọ̀dù orí mi wo ni ṣe Barrister ti kọrin yẹn kó máa dún mẹ́ẹ̀lọ́ Barrister system kó máa ro ní mẹ́ẹ̀lọ́ Barrister system so akọ́ṣẹ́ làwọn fans Barrister yẹn ń ṣe ní nǹkan bíi some months ago Kollington náà trend ó lọ náà ló dalágbàdo kínní kan so wọ́n jọ ń ṣiṣẹ́ takuntakun ni but mo wá rí fídíò kan tí ẹnìkan post orí page wọn olùdásílẹ̀ Fuji mà dárúkọ wọn olùdásílẹ̀ Fuji wọ́n post fídíò yẹn Sefiu Alao bàbá oko bàbá mi kẹpẹ́ àwọn ló sọ̀rọ̀ nínú fídíò yẹn kí ni Sefiu Alao sọ nínú fídíò yẹn òun rèé. ẹ fẹ́ràn àríyá lẹ́yìn Síkírù Àyìndé ẹ ti mọ̀ pé Wàsíù ló dẹ̀ kan Ọlọ́run jẹ́ ó pẹ́ láyé lẹ́yìn Wàsíù Àyìndé ẹgbọ́ta ló dẹ̀ kan ta ló tún kàn ẹ má jọ̀tẹ̀ ta ló tún kàn gbogbo àwọn. ṣe ti gbọ́ mọ́ sí Sefiu Alao sọ ń bẹ̀ náà bá Sefiu Alao sọ̀rọ̀ olùdásílẹ̀ Fuji àwọn wá gbé wọ́n wá fún ní caption tí olùdásílẹ̀ Fuji fún òun náà lẹ̀ ń wò yìí. ẹ tún caption tó olùdásílẹ̀ Fuji fún fine so bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣe mọ̀ pé tí Sefiu Alao bá sọ̀rọ̀ olùdásílẹ̀ Fuji ò ní gbé náà olùdásílẹ̀ Fuji àwọn wá gbé wọ́n wá fẹ́ máa fi ohun Sefiu Alao yẹn máa fi máa tákù àwọn tí General Kollington Ayinla wọ́n fẹ́ máa fi tákù kúta ní àwọn tí General Kollington Ayinla bọ̀ bí tèmi ń lọ nú ọ̀rọ̀ yẹn rèé nínú nǹkan tí olùdásílẹ̀ Fuji sọ àti tí Sefiu Alao sọ pé lẹ́yìn Sefiu Ayinde Barrister late Dr. Sefiu Ayinde Barrister ọmọ Agbájélọlá Dẹ̀dẹ̀ Ẹ̀gbò wọ́n ní K1 the ultimate ló kàn irọ́ ni I disagree 100%. ẹ má fi K1 the ultimate ẹ má fi rúgbó ẹ má fi Bọ́bagúnwà Tìdímù ẹ má fi rúgbó ẹ má fi K1 rúgbó lẹ́yìn Dr. Sefiu Ayinde Barrister K1 nǹkan ló kàn in Fuji generally when we talk of Fuji the overall generation of Fuji Sefiu Ayinde Barrister Dr. Sefiu Ayinde Barrister MFR number 1
General Kollington Àyìnlá Kébé Nkwara Ìyẹ̀rú ọmọ akọ̀lọ́jẹ́ ọmọ ọlọ́ta ló láwo. Number 2 K1 the ultimate olórí ọmọ balákilẹ̀ Ìjẹ̀bú bọ́ba gúnwà gbogbo òdìmú latest nìyẹn. Number 3 ni wọ́n àwọn ló tẹ̀lé Kollington Àyìnlá bó ṣe wà nìyẹn. Ẹ má fi K1 adjustment ṣe ẹ má ṣe kíni ẹ má fi rúgbó ẹ má forí wọn fàgbọn ẹ má forí wọn fàgbọn mo mọ nǹkan tí mò ń sọ torí pé nígbà tí ó ṣe bí aáwọ̀ níwọ̀nba ráńpẹ́ láàrin General Kollington Àyìnlá tọ́jú bàbá fún K1 the ultimate ẹ̀yìn yìí náà ẹ dúró sẹ́yìn General Kollington Àyìnlá pé K1 kì í ṣe ọmọ dáadáa ó ṣe wá jẹ́sìn ẹ fẹ́ máa fi number 2 ẹ fẹ́ gbé sí number 1 gbé sórí Kollington Àyìnlá irọ́ lọ́wọ́ tá a wà yìí o General Kollington Àyìnlá bàbá everybody ni tí K1 the ultimate ṣọ́ṣẹ́ kí ni tó support wọn tó jẹ́ number 2 but nínú classical tí K1 yẹ̀ láàyò pé ok Fuji mi tí K1 máa sọ pé Fuji mi tí K1 yẹn K1 ni number 1 nínú Fuji tí wọn nínú classical wọn sub jerry ní classical Fuji nínú Fuji gangan so K1 lè jẹ́ number 1 nínú classical Fuji tí wọn Fuji mi yẹn but in general Fuji K1 is number 2 today. Ẹ má fi K1 gbá bọ́ọ̀lù ẹ má forí wọn fàgbọn ẹ má fi K1 fi dá wà lálẹ́ pẹ̀lú General Kollington Àyìnlá. Ọ̀rọ̀ tí Sefiu Alao sọ ọ́nù fídíò yẹn àwọn náà mọ̀ nǹkan tó ń sọ mọ̀ nǹkan tó ń ṣe oníkálukú ń protect interest ara ẹ̀ ni oníkálukú ń jà fún ẹ̀tọ́ ara ẹ̀ ni ẹgbẹ́ wọn tí Alhaji Sefiu Alao sọ wọ́n lẹ́yìn K1 ta ló kàn bọ̀ mi ò fẹ́ lọ bẹ̀ yẹn pé lẹ́yìn K1 ta ló kàn mi ì fẹ́ nǹkan tó máa dàbí àwọ̀ lára mi ní ìdẹ̀ bọ̀ mo fẹ́ mọ́rọ̀ yẹn lórí ni mi ì fẹ́ mú lọ sílẹ̀ mi ì fẹ́ dig deep so kókó ọ̀rọ̀ mi ni pé K1 the ultimate dá dúró gidi ń gbé ni General Kollington Àyìnlá náà wọ́n dá dúró àwọn ló ń rúlù Fuji báyìí lẹ́yìn wọn ló kọ K1 the ultimate ẹ má fi K1 fi bá Kollington wè kó dáa ní táwọn Fuji icons gan sọ pé àwọn ò fẹ́ nìyẹn nígbà tí a bá ń fi K1 tẹ fi ń fáyà Kollington ṣé nu General Kollington Àyìnlá máa dùn níwọ̀n ò lè dùn èmi ò kì í báyọ̀ ṣerú ẹ̀ pé kí n sọ pé màláìka ó dájà ta wẹ́wẹ́ lọ àbókọ ìjà ta wẹ́wẹ́ lọ èmi ò sọ orí ẹ̀rì kí ní Òṣùpá òun kọ ìjù Pasuma lọ bó dájú Pasuma lọ èmi ò sọ orí ẹ̀rì ẹ lè gbọ́ lẹ́nu mi ẹ lè rí inú fídíò mi orúkọ mi ọmọ yín olólùfẹ́ yóò ti yí padà Olúayé a máa tún ṣe mí lẹ́yìn ilé àtúnṣe mi tó dájú eléyìí lọ stay blessed I love you ẹ bá mi drop comment yín kẹ bá mi share.